àlàyé rèé bí àṣírí ṣe tú nípa ọkùnrin kan tó lúgọ sábẹ́ táyà bàálù ní pápákọ̀ òfurufú ìlú Ìlọrin pẹ̀lú èròǹgbà láti jápa lọ sí Amẹrika. ọwọ́ mà ti tẹ ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ṣẹ́gun Martins tí wọ́n mà fura sí pé ó máa ń gbìyànjú láti jápa lọ́nà àìtọ́ ní pápákọ̀ òfurufú Túndé Ìdí Àgbọn tó wà nílùú Ìlọrin. ọkùnrin náà la mọ̀ gbọ́ pé ó mà fẹ́ lúgọ sí abẹ́ táyà bàálù overland airway kan tó gbàgbọ́ pé ó máa rìnrìn àjò lọ sílẹ̀ Amẹ́ríkà. àjọ tó ń rí sí ìrìn àjò ọkọ̀ òfurufú ní Nàìjíríà, Nigerian Civil Aviation Authority, ó mà ló má fìdí ìròyìn náà múlẹ̀. ó mà sọ wípé afurasí náà rèé ó wá ọ̀nà láti dé ibi abẹ́ táyà bàálù ọ̀hún lásìkò tó fẹ́ gbéra. agbẹnusọ NCAA Michael Achimugu ó ní àwọn ẹ̀ṣọ́ pápákọ̀ òfurufú náà wọ́n tètè gbá a mú o tí wọ́n sì fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí. Achimugu mà sọ lójú òpó X rẹ̀ pé ní nǹkan bíi ìṣẹ́jú méjì ó mà kọjá aago 3 ọ̀sán ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Martins ó mà rí àyè wọ ibi ẹsẹ̀ bàálù overland tó fẹ́ gbéra kó lè rí àyè sápamọ́ síbi táyà náà. ọ̀gbẹ́ni Ṣẹ́gun ó wá sọ wípé òun gbàgbọ́ pé ilẹ̀ Amẹ́ríkà ó ní bàálù náà máa ń lọ. wàyí o kì í máa ṣe ìgbà àkọ́kọ́ rèé tí àwọn èèyàn yóò gbìyànjú láti jápa nípa sísápamọ́ síbi táyà bàálù ní orílẹ̀-èdè Nàìjíríà. lọ́pọ̀ ìgbà ìlà àwọn èèyàn náà ó ní wọ́n máa ń sápamọ́ sínú ilé ẹrù tó wà nínú bàálù ọ̀hún lọ́nà àti fi Nàìjíríà sílẹ̀. púpọ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó mọ̀ ló máa ń wáyé o ní pápákọ̀ òfurufú Muritala Muhammed tó wà nílùú Èkó. gẹ́gẹ́ bí ohun tí àwọn onímọ̀ sọ, ó máa ṣòro púpọ̀ láti lọ ilẹ̀ míì nípa sísápamọ́ sínú ilé ẹrù tàbí táyà bàálù. àìmọ̀kan òun ló sì ń ṣe ọ̀pọ̀ àwọn èèyàn tó ń gbìyànjú rẹ̀. gẹ́gẹ́ bí ohun tí wọ́n máa sọ, púpọ̀ nínú àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ó ní wọ́n máa ń pàdánù ẹ̀mí wọn látàrí òtútù tó pọ̀jù tàbí àìsí afẹ́fẹ́ oxygen tí èèyàn máa ń mí símú nínú ìrìn àjò náà. àwọn míì nínú wọn ó mọ̀ ló máa ń jábọ́ o tí bàálù bá ti gbéra tán tó fi jẹ́ wípé òkú wọn báyìí ń làwọn ẹ̀ṣọ́ pápákọ̀ òfurufú náà ó ní wọ́n padà máa rí lẹ́yìn ọ̀rẹ̀yìn. ìṣẹ̀lẹ̀ yìí ó mà fi hàn pé àwọn ẹ̀ṣọ́ aláàbò pápákọ̀ òfurufú kò mọ̀ ṣiṣẹ́ wọn tó gẹ́gẹ́ bí iṣẹ́ tó fi jẹ́ wípé ọkùnrin náà ó fi rí àyè láti wọ ibi tí kò yẹ kó wọ̀. wàyí o tí o bá ń gbèrò láti jápa nípa sísápamọ́ sínú ilé ẹrù bàálù tàbí táyà ọkọ̀ òfurufú má dán wò, ikú tàbí àbámọ̀ òní yóò gbẹ̀yìn rẹ̀. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ kú iṣẹ́ tàná adẹ̀kùnmọ̀ra ṣẹ́ tòní Ọlọ́run ọba Elédùmarè yóò fi èrè sí iṣẹ́ mi àti yín o.